Ẹ̀yin tèmi, ìjẹ́ ẹ ṣì rántí arákùnrin tí ẹ ń wò lójú àwòrán yín yìí tí à ń pe orúkọ rẹ̀ ní Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀. Arákùnrin yìí ó jẹ́ òṣèré tíátà tí gbogbo àwọn èèyàn mọ̀, ìlúmọ̀ọ́ká òṣèré ni. Lóòótọ́ kò tí pẹ́ tí Fẹ́rànmi tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, ṣùgbọ́n ògo rẹ̀ ti buyọ̀, àwọn èèyàn púpọ̀ ló ti mọ̀ ọ́. Ṣùgbọ́n kí nìdí tí arákùnrin yìí tó fi sọ wípé òun ò ní ìyàwó? Ó ní kò sí nǹkan kan tí ó lè gbé òun níyàwó. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí nìdí tí ó fi sọ bẹ́ẹ̀ o? Kí nìdí tí ẹ bá ń bá wa kálọ tí ẹ dẹ̀ wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan, a ó máa sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Ìdí tí arákùnrin yìí tó fi sọ wípé òun ò ní ìyàwó, a ó máa sọ gbogbo rẹ̀ fún yín níbí. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin Fẹ́rànmi yìí ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára níbi tí ó ti ṣe interview pẹ̀lú àwọn kan. Níbẹ̀ ló ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí gbogbo àwa tí a jẹ́ fans rẹ̀ wípé òun ò ní ìyàwó. Ó ní ìgbà tí ó yẹ kí òun ní ìyàwó, òun ni ó ti kọjá lọ. Ó nígbà tí ó yẹ kí òun níyàwó, nígbà tí òun ò tí ì náwó, tí òun ò tí ì di ìlú mọ̀ọ́ká. Onígbà náà ni ó yẹ kí òun ní ìyàwó. Ó ní tóun bá sọ pé òun fẹ́ níyàwó báyìí, ó ní ṣàṣà ní obìnrin tó máa nífẹ̀ẹ́ òun tọkàntọkàn. Ó ní owó tó wà lọ́wọ́ òun àti bí àwọn èèyàn ṣe mọ̀ òun káàkiri, òun ló máa jẹ́ kí obìnrin ọ̀hún kí ó fẹ́ òun. Ó ní kì í ṣe pé ó máa nífẹ̀ẹ́ òun tọkàntọkàn. Ó ní fún ìdí èyí òun ò lè ní ìyàwó kankan. Ó náà ò ní níyàwó. Kí ni ẹ rò pé ó yẹ kí arákùnrin yìí ṣe? Kó tí ẹ bá lérò pé ó yẹ kó ṣe, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè jíròrò lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.